ó mú ìyàwó ẹ̀ wá láti Nàìjíríà wọ́n wá ń gbé ní lọ́kọláya ọkọ ń ṣe déédéé ìyàwó ń ṣe déédéé àwọn ọmọ wọn ń ṣàlùbáríkà ìyá ọkọ kú ọkọ níwèé ìgbélú òtòrò òun ló mú ìyàwó ẹ̀ wá sí ìlú òyìnbó ìyàwó náà dẹ̀ ti níwèé ìgbélú àwọn méjì jọ ń ṣe dáadáa wọ́n jọ ń ṣe dáadáa fúnra wọn wọn ṣọ̀tá ara wọn kò sí jà kò sí wàhálà wọ́n jọ nífẹ̀ẹ́ ara wọn in fact wọ́n jẹ́ couple tó yẹ pé the envy of a lot of people ẹ máa wọn couple tá máa ń fi tí wọ́n ń tọrọ àwa tá máa ń fi ọ̀rọ̀ ọlọ́rọ̀ tọrọ relationship oní relationship tọrọ God when I convert this olúwa jọ ṣe tèmi bó ṣe ti lágbájá ọ̀rọ̀ yìí kàn yín o now ìyá ọkọ kú ní Nàìjíríà ìyàwó nìkan ló máa ń lọ sí Nàìjíríà every time tí nǹkan bá tó bá ní ṣíṣe ní Nàìjíríà ọkọ máa ní òun lòun wà interested tó bá ní wọ́n fẹ́ ṣe nǹkan ọkọ máa ní òun wà interested ní Nàìjíríà bí tí báwo òun ò lọ Nàìjíríà òun ò lọ Nàìjíríà òun ò lọ Nàìjíríà ìyàwó nìkan ló máa ń lọ ìyá ọkọ kú bí mo ṣe sọ ìyàwó lọ Nàìjíríà ó lọ ṣe ojúṣe ọkọ àti ojúṣe ààrẹ àti tàwọn ọmọ bàbá ọkọ kú ìyàwó nìkan ló lọ Nàìjíríà this time around ìyàwó lọ Nàìjíríà ó kó àwọn ọmọ dání ọkọ ò lọ ọkọ support wọn financially ọkọ ṣùkọ notice wípé anything Nàìjíríà kò tiẹ̀ fẹ́ máa fetí gbọ́ kò pẹ́ nínú relationship wọn náà ọkọ tí kò kí ń lọ Nàìjíríà ìyàwó encourage pé kó jẹ́ káwọn ralẹ̀ sí Nàìjíríà kó jẹ́ káwọn ṣègbà kó jẹ́ káwọn kọ́lé ọkọ support àtọkọ àti ìyàwó wọn da owó pọ̀ wọn ralẹ̀ wọn kọ́lé in fact ilé 3 lọ ní sí Nàìjíríà torí wọ́n ṣe dáadáa nílùú òyìnbó ilé 3 ni wọ́n ní sí Nàìjíríà so ìyàwó ṣe dáadáa ọkọ ṣe dáadáa all of a sudden about 5 years ago ọkọ kò notice pé ìyàwó òun pè òun pé iye òun ò lè gbé lóyìnbó yìí mọ́ ara òun ò gbà lóyìnbó mọ́ lágbájá kẹ́nìkan òun fẹ́ padà sí Nàìjíríà òun fẹ́ relocate padà sí Nàìjíríà this was 30 years of marriage 5 years ago ó fẹ́ padà sí Nàìjíríà òun ò gbé lóyìnbó mọ́ ìlú òyìnbó is not for me kẹ́nìkan ìyá òun wà Nàìjíríà àwọn ẹbí òun wà Nàìjíríà òun ò láìkì lóyìnbó yìí ara òun erunkun ti ń dùn òun òtútù ti pọ̀ jù òun ti ní arthritis ìyàwó ṣàbẹ̀rẹ̀ sí ṣe òun fẹ́ relocate lọ Nàìjíríà òun fẹ́ lọ bẹ̀rẹ̀ business òun fẹ́ ṣe gbé òun fẹ́ ṣàwọ̀ kẹ́nìkan ìyàwó gbé wàhálà kalẹ̀ kò sí problem àwọn kò nílé ní Nàìjíríà kò sí problem wàá ṣáà máa wá wò mí àwọn ọmọdé ti dàgbà àwọn ọmọ ti ṣe university tán àwọn tó ti kó jáde kékeré last born wọn nìkan ló wà ní ìyẹn wà secondary school pẹ̀lú wọn wàá ṣáà wàá máa wò mí kò sí problem time tí ìyàwó ń plan àti relocate yẹn that season tọjọ́ ń sọ̀rọ̀ relocation tí ìyàwó ń plan relocating padà lọ sí Nàìjíríà ọkọ náà ò mọ nǹkan tó ń wá mélòó nu wa là ń gbé ní wẹ́niwẹ̀ tá máa ń gbé bẹ́ẹ̀dì wa sókè pàápàá jùlọ àwọn aráàlú òyìnbó yàtọ̀ sáwà tá bá ní storage àwọn bẹ́ẹ̀dì ní storage tá máa lift sókè tó ní storage lábẹ́ la máa ń sábà gbé bẹ́ẹ̀dì wa sókè ọkọ náà ò mọ nǹkan tó ń wá àwọn ò move bẹ́ẹ̀dì àwọn ò gbé bẹ́ẹ̀dì sókè ò mọ nǹkan tó ń wá ó ṣáà move bẹ́ẹ̀dì o nǹkan tí ọkọ rí ní abẹ́ bẹ́ẹ̀dì nílùú òyìnbó ọkọ bá rí igba calabash igba nínú igba yìí picture ọkọ wà ńbẹ̀ picture ìyá ọkọ ó wà ńbẹ̀ àti oríṣiríṣi nǹkan ní inú igba pẹ̀lú orúkọ àti oríṣiríṣi nǹkan tension àti oríṣiríṣi nǹkan ṣá lábẹ́ bẹ́ẹ̀dì kíre ìyàwó òsínlé bọ́kọ ṣe sáré pé bí ọ̀nkù wọn kan àti pásítọ̀ báwo yẹn ṣe wá bá ọkọ nílé nìyẹn tọ́ọ̀rì báyìí lọ́ṣà àgbékú lábẹ́bẹ́ lọ́ba ní ọkọ má sọ fún ìyàwó ẹ o ọkọ ò sọ fún ìyàwó wọn dẹ̀ wọ́n àkọ́kọ́ kó má sùn rí bẹ́ẹ̀dì yẹn ọkọ sùn rí bẹ́ẹ̀dì ìyàwó kọ́ ní tó fẹ́ sí ọkọ sùn ló kọ́ṣà mọ wàhálà kọ́ṣà dá wàhálà lẹ̀ kó sùn rí bẹ́ẹ̀dì ìyàwó tẹ̀ kúkú ràn ìyàwó mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ lọ́ba bẹ̀rẹ̀ sí lọ́ba sọ fún ọkọ kó wá máa ṣe deliverance ọkọ bá wá ń ṣe deliverance lẹ́yìn ìyàwó ẹ̀ uncle wọn bá ní etí ẹ̀ mélòó lọ́ba pé gbogbo àwọn ẹbí wọn tó wà Nàìjíríà lọ́ba send the picture lọ ṣoríṣiríṣi pé kọjọ kó bá wọn rìn sí kí ló ṣẹlẹ̀ ọkọ wò pé òun ò sí kí òun ò dùbúlẹ̀ àìsàn nǹkan kan ṣàwọn ọmọ nǹkan kan ṣèyàwó nǹkan kan ṣòwò kí wàá ní mínì nkíní yìí nígbà ìtọ́ máa wá mínì ní ẹ lọ o àṣeyàwó ló di ọkọ pamọ́ lu òyìnbó
ìyàwó de ọkọ ẹ̀ pa mọ́lùú òyìnbó pé anything Nigeria ó máa rùn sí ni, kò gbúdọ̀ lọ Nàìjíríà mọ́ láéláé. Ẹ rí pé ìrírí ayé yìí lélẹ̀ tó ọ̀ fún mi. Ìyàwó de ọkọ pa mọ́ ìlú òyìnbó pé kò gbúdọ̀ ní interest nínú Nàìjíríà. Ẹ rí pé èèyàn gbúdọ̀ fi ọ̀tá èèyàn ṣe spouse. 30 years of marriage. Ìyàwó ń ṣe dáadáa, ọkọ ń ṣe dáadáa. Ìyàwó dé ọkọ pa o, òun nìkan ló fẹ́ máa lọ Nàìjíríà. Ó tún wá ń lọ nìyẹn, ó fẹ́ relocate lọ Nàìjíríà. Ó lo máa yẹn láti kọ́lé, láti invest, láti ṣe sí Nàìjíríà. So máa yẹn wá abandon ẹ̀ sílùú òyìnbó, òun á padà sí Nàìjíríà. Máa yẹn wá dàgbà dògbò síbí. Ọlọ́run mọ̀ nǹkan tí ara tó fẹ́ fi máa yẹn dá lọ́jọ́ alẹ́. Ṣó fi máa yẹn ṣe security, because I really don't understand. Ẹ̀yin ọkùnrin, ẹ wo, Ọlọ́run á máa bá mi ṣọ́ yín torí ìyá àwọn boys ni mí. Àwa obìnrin náà, Ọlọ́run á máa ṣàánú wa. Ọkọ àti ìyàwó matter, marriage matter. Ọlọ́run nìkan ló lè bá wa yanjú àwọn ọ̀rọ̀ ọkọ àti ìyàwó tó wà ń gbòòrò. These are not young couples, old couples of over 30 years of marriage. This incident happened a little bit over 5 years ago. Now they are separated. Egbe ti regbe. Àti mo end of the matter. Torí wọ́n ti send the voice note yẹn tán fún mi. Tó bá ti send the voice note yẹn tán fún mi, bí gbogbo ẹ̀ bá ṣe ṣe, màá tún wá ṣàlàyé fún yín. Ẹ wo, àdúrà wa gbà o, àní kó sí páńpẹ́ ayé o. The heart of man is indeed desperately wicked. Who can know it? When I say man, I mean the heart of human being is desperately wicked. Who can know it? Do not forget, Velo Remit is your surest online money transfer platform from pounds to naira. Unbeatable rate, 0 transfer fee, £10 referral bonus, and £10 free on your first £100 transfer. Don't forget my referral code Opeyemi. And Book Flight Academy is your surest online tutorial platform should you be intentional about the academic excellence of your children. You pay in naira. Send me a DM, send me a WhatsApp, and I'll send you Velo Remit link and Book Flight Academy link. And once again, you are free to continue to send me your life experiences. Just send me a voice note on my WhatsApp and I'll definitely get back to you. God bless you. I love you. Stay safe out there and be prayerful. It is well.